Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, ẹ kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí, èyí tí a máa ń lò láti palẹ̀ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí. Orí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ọ̀sẹ̀ yìí òun ni ìbálàjà pẹ̀lú Ọlọ́run. Ìbálàjà pẹ̀lú Ọlọ́run. A sì ń kẹ́kọ̀ọ́ nínú ìwé Róòmù orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 11 rẹ̀. Róòmù orí 5 ẹsẹ̀ 1 sí 11 òun ni ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tòní dálé lórí ní gbogbo àwọn ilé ìjọsìn tí wọ́n ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bíi ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 11 àkọ́kọ́ òun ni à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ nílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo lọ́sẹ̀ yìí. Bí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ gbé sí tòsí, ẹ ṣí ká dìjọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ka ẹ̀kọ́ náà. Mo bẹ̀rẹ̀ sí kà á nínú Bíbélì Yorùbá. Ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, a wà ní àlàáfíà, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore-ọ̀fẹ́ yìí nínú èyí tí àwa gbé dúró. Àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kì í sì í ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dójú tini, nítorí tí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ Ẹ̀mí Mímọ́ wá tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó mélòó nígbà tí a là wá ní ìjà tán, ni a ó wá gbà wá là nípa ìyè rẹ̀. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa rí ìlàjà gbà nísinsìnyí. Nípasẹ̀ ẹni tí àwa rí ìlàjà gbà nísinsìnyí. Tẹ́ ẹ bá gbàgbé, orí ọ̀rọ̀ wa ni ìbálàjà pẹ̀lú Ọlọ́run. Ìbálàjà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí, tàbí ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àádìímú wa, ẹsẹ̀ àtẹnumọ́ wa fún ọ̀sẹ̀ yìí òun ni ẹsẹ̀ àkọ́kọ́ yẹn nínú ìwé Róòmù orí 5. Ẹsẹ̀ àkọ́kọ́ yẹn mo sì tún kà lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ wípé, ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa wà ní àlàáfíà. A wà ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa wà lálàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni wípé bí a ti ń lọ nínú ẹ̀kọ́ náà, Olúwa yóò fòye ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì fún wa ní ọkàn tí gbà á, tí sì máa ń ṣe. Mo sọ fún wa ní àti ìbẹ̀rẹ̀ oṣù yìí pé àfojúsùn ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí òun ni dídúró ṣinṣin nínú ìgbàgbọ́.
dídúró ṣinṣinṣin nínú ìgbàgbọ́. A sì bẹ̀rẹ̀ sí wo ẹ̀kọ́ yẹn láti ìsinmi àkọ́kọ́. Nínú ìsinmi àkọ́kọ́, a fi hàn wá ipò búburú tí ọ̀dá téèyàn wà nítorí ẹ̀ṣẹ̀ àti ọ̀nà àbáyọ tí Ọlọ́run là sílẹ̀ fún ènìyàn láti bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù tá a ti kẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn, ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 rẹ̀ ó fi yé wa wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan ṣoṣo tí Ọlọ́run là sílẹ̀ fún gbogbo wa láti bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀, ẹsẹ̀ 24 ìwé Róòmù orí 3 náà tá a ti kẹ́kọ̀ọ́ náà ló tún sọ fún wa wípé àwa ẹni tá ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa ìdáǹdè tó wà nínú Kristi Jésù. Àwa tá ń dá láre lọ́fẹ̀ẹ́. So à ń rí ìdáláre gbà lọ́fẹ̀ẹ́ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristi. So ọ̀nà kan ṣoṣo fún ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀ ó ní ọ̀nà ìgbàgbọ́ nínú ìdáláre èyí tí Jésù Kristi ti ṣètò rẹ̀ fún gbogbo ènìyàn. Ní ọ̀sẹ̀ kejì lọ́sẹ̀ tó kọjá, Paul Àpọ́stélì lẹ́yìn tó ti jẹ́ kí ká ní ìlóye ohun tí ìdáláre túmọ̀ sí lọ́sẹ̀ àkọ́kọ́, ó wá sí wa lójú láti wò ọ̀nà wo la gbà dá Ábúráhámù láre, ṣé nípa iṣẹ́ ni àbí nípa ìkọlà. Nínú ẹ̀kọ́ ti jẹ́jọ́ a sì fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run dá Ábúráhámù láre nínú ìwé Jẹ́nẹ́sísì orí 15 ẹsẹ̀ 6. Ọlọ́run dá Ábúráhámù láre nípa ìgbàgbọ́, kìí ṣe nípa iṣẹ́. A sì fìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú ẹ̀kọ́ wa níjẹjọ́, pàápàá jùlọ nínú ẹsẹ̀ 4 báyìí wípé nítorí náà ni ó fi ti ṣe ti ipa àgbàgbọ́, kí ó lè ṣe tipa oore ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú, kì í ṣe àwọn tipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Èyí ló mú kí Paul Àpọ́stélì parí ẹ̀kọ́ wa níjẹjọ wípé àwọn wo gan lójúlówó ọmọ Ábúráhámù, kì í ṣàwọn tẹ́jẹ̀ Ábúráhámù ń sàn lára rẹ̀ nìkan ni. Àwọn ojúlówó ọmọ Ábúráhámù ni àwọn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní nínú Ọlọ́run tí ó fi di olódodo. So bí ẹ̀jẹ̀ Ábúráhámù bá ń kọjá ní àgọ́ ara èèyàn, téèyàn ò bá ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní, kì í ṣojúlówó ọmọ Ábúráhámù. Bí ẹ̀jẹ̀ Ábúráhámù ò sì sí lára èèyàn, téèyàn bá ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní tí ó fi dolódodo, ojúlówó ọmọ Ábúráhámù lèèyàn ṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé Paul Àpọ́stélì parí ẹ̀kọ́ wa níjẹjọ pẹ̀lú wípé Ábúráhámù ni bàbá gbogbo wa. Ó sì parí ẹ̀kọ́ yẹn sí orí pé a di ẹni tí a dá láre. Ẹsẹ̀ 25 tó parí ẹ̀kọ́ wa níjẹjọ ó fìdí rẹ̀ múlẹ̀ dáadáa pé a dẹni ìdáláre nípa ìgbàgbọ́ wa nínú Jésù Kristi. Lọ́sẹ̀ yìí, nígbà tá a wá ti gba ìdáláre tán, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí n tí ó ń mú jáde fún wa ni kí ni àwọn mùdùnmúdùn, kí làwọn àjẹmọ́nú tó wà nínú kéèyàn gba ìdáláre lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ ìdálé lórí nu àwọn àjẹmọ́nú ìdáláre, àwọn àjẹmọ́dún mùdùnmúdùn tó wà nínú kéèyàn gba ìdáláre nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. A sì pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà 3 pàtàkì. Abala àkọ́kọ́ a pè é ní níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ìyẹn sì ní í ṣe pẹ̀lú Róòmù tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn orí 5 ẹsẹ̀ 5 àkọ́kọ́. Róòmù orí 5 ẹsẹ̀ 5 àkọ́kọ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Ó kà báyìí pé ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́
nínú èyí tí àwa gbé dúró. Àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí àwa ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dójú tì ní, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa ní ọkàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ibi tẹ́kọ̀ọ́ wa parí sí ìjẹjọ Róòmù orí 4 ẹsẹ̀ 25 ó ní wípé Jésù ni a fi tọrẹ fún ẹ̀ṣẹ̀ wa. Jésù Olúwa sì jí dìde fún ìdáláre wa. Lórí ìdáláre tí Ọlọ́run dá wa láre nípa ìfi ara ẹni rúbọ tí Jésù ṣeun la parí ẹ̀kọ́ wa sí ìjẹjọ, tí a sì pè wá pé ká gbé ìgbàgbọ́ wa sínú Ọlọ́run ká lè di ẹni ìdáláre. Ṣùgbọ́n nígbà tá a bá wá dẹni ìdáláre tán, kí làwọn mùdùnmúdùn tí a máa jẹ àǹfààní rẹ̀? Kí làwọn bùkún tá a máa gbà tá a bá di ẹni ìdáláre tán? Nínú ẹ̀kọ́ wa tòní, a ó fi hàn wá ìbùkún mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tá a lè mùdùnmúdùn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tá a lè rí jẹ nígbà tá a bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa. Ìbùkún àkọ́kọ́ tàbí mùdùnmúdùn àkọ́kọ́ òun sì ni wípé ẹni yòówù tó bá ti gba ìdáláre lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù, a máa ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, a máa wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ bá sì wo ẹsẹ̀ 1 orí 5 tí í ṣẹṣẹ láti rántí wa lọ́sẹ̀ yìí, ìwé mímọ́ ní ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa wà ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Bá a ti ń dá wa láre bẹ́ẹ̀ là ń wà lálàáfíà. Àárín àwa àtọlọ́run ó ti gún. Àìsọ̀tá ara wa mọ́. Ṣáájú àkókò tí Jésù fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, ọ̀tá Ọlọ́run ni wá. Paul apọ́stélì sì yànnàná eléyìí ó sọ tó pọ̀ nínú ìwé Róòmù orí 1, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18 sí 22. Róòmù orí 1 ẹsẹ̀ 22 títí dé 23. Nítorí àkókò wa, ẹ wá àyè kẹ́ẹ̀ka. Paul ṣàlàyé ipò téèyàn wà, ipò tí ò dáa ni. Èèmọ̀ tá à ń hanra wa gangan nítorí ẹrù ẹ̀ṣẹ̀ tí a gbèrú, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ká tó wá wí Ọlọ́run àti bá a ti sọ Ọlọ́run dọ̀tá wa, gbogbo ẹ̀ ní Paul ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 18 títí dé 22. Ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ṣùgbọ́n ní ìsinyìí tí Jésù ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, tí Jésù ti kú tó sì ti jíǹde, tí ó sì ti dá wa, ó ti gba ìdáláre fún wa nípa ìgbàgbọ́. Gbogbo ẹni yòówù tó bá gbà á gbọ́ ní Olúwa àti olùgbàlà rẹ̀, ó wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́ láàrin ẹni tó gba ìdáláre àti ẹlẹ́dàá rẹ̀. Àjẹmọ́nú àkọ́kọ́ tí gbogbo ẹni tí ó bá rí ìdáláre gbà nípasẹ̀ Jésù Kristi tí ń jẹ lọ́dọ̀ Ọlọ́run, a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 1 yẹn ló fìdí rẹ̀ múlẹ̀. Àjẹmọ́nú kejì tá à ń jẹ ó ní wípé à ń rí ọ̀nà gbà dọ́dọ̀ Ọlọ́run. À ń rí ọ̀nà gbà dọ́dọ̀ Ọlọ́run, ọ̀nà tó ṣí tí ó tì. A nílò láti kanlẹ̀kùn ká tó déwájú bàbá. À ń rọ́nà gbà tààrà tí ò sí dènà. Ẹsẹ̀ 2, abala àkọ́kọ́ nú ẹsẹ̀ 2 ló fìdí èyí múlẹ̀. Àjẹmọ́nú kejì nu, mùdùnmúdùn kejì nu. Àrọ́nà gbà dọ́dọ̀ Ọlọ́run. Ẹgbọ́n tẹ́sẹ̀ 2 yẹn wí, nípasẹ̀ ẹni tí àwa ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sínú oore ọ̀fẹ́ nínú èyí táwa gbé dúró, nípasẹ̀ ti rí àti rọ́nà gbà. Ṣáájú kí Jésù tó fara rẹ̀ rúbọ nítorí ẹ̀ṣẹ̀ wa lákòókò májẹ̀mú láéláé, àwọn ọmọ Ísírẹ́lì nínú tabanákù wọn ni, nínú tẹ́ḿpìlì wọn ni, aṣọ òkèlè ò fún wọn láàyè láti ní oore ọ̀fẹ́ láti débi tí
Ọlọ́run wà. Ó gé wọn, ó ní bí wọ́n lè dé inú tẹ́ḿpìlì, ó ní bí wọ́n lè dé bí àgọ́ àjọ. Wọn ò tiẹ̀ lè bá Ọlọ́run sọ̀rọ̀ tààrà, wọ́n gba ọ̀dọ̀ àwọn àfáà ni. Ẹ bá lọ wo bẹ̀rẹ̀ láti inú ìwé Genesis, tẹ́ ẹ bá lọ wò ó bí Mósè ti ń darí wọn nú aginjù, wọn ò lè dóhunkóhun ṣe, wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún Mósè ọgbẹnu wọn sọ, ògbúfọ̀ ni. Ṣùgbọ́n nígbà tí Jésù Kristi Olúwa wá fi ara rẹ̀ rúbọ lórí igi àgbélébùú, ní kété tí Jésù ní ó parí, tó pariwo pé ó parí, iṣẹ́ ìgbàlà wa parí, ìwé mímọ́ jẹ́ ó yé wa pé aṣọ òkèlè tẹ́ḿpìlì ṣe fàlà, ó fàya sí méjì pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ látòkè délẹ̀. Èyí tí ń ṣe àpẹẹrẹ wípé ọ̀nà là, ọ̀nà ṣí láti tọ Ọlọ́run lọ lórí ohunkóhun fún ohunkóhun. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ohun tí ìwé Mátíù yẹn sọ, orí ìkẹtàdínlọ́gbọ̀n 27, ẹsẹ̀ 50 àti 51 rẹ̀. Bíbélì ní Jésù sì kígbe ní ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Sì wò ó, bó ti ké lóhùn rara tó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ẹsẹ̀ 51 ní sì wò ó, aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì látòkè délẹ̀. Ilẹ̀ sì mì tìtì, àwọn àpáta sì sàn. Látọjọ́ yẹn ọ̀nà là, látọjọ́ yẹn ọ̀nà là láti bá bàbá sọ̀rọ̀. Ọ̀nà là láì ti jẹ́ pé àwa àtọlọ́run a lè tọ́ lọ nígbàkúùgbà nítorí ohunkóhun, nítorí ìlàkọjá wa, láì jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ nílò láti gba ọ̀nà ọ̀dọ̀ ògbúfọ̀ kankan lọ. Àjẹmọ́nú kejì tá à ń jẹ nù. Àjẹmọ́nú kẹta tá à ń jẹ nígbà tí a bá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa, tí a gba ìdáláre nípa ìgbàgbọ́ wa nínú Jésù, ó ní ìrètí ògo ayérayé, ìrètí ọjọ́ ọ̀la tó dára, ìrètí ọjọ́ ọ̀la tó sunwọ̀n, ìrètí pé lẹ́yìn ayé yìí gan pàápàá, nígbà tí a bá kúrò nínú ayé yìí, a sì ń lọ, ikú kọ́ lópin ìrìn àjò wa nínú ayé yìí, a sì ní ayérayé. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo orí karùn-ún ìwé Róòmù tá à ń ti ń kẹ́kọ̀ọ́ hùn, ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 2 ẹ wo ohun tó wí. Bíbélì wípé nípasẹ̀ ẹni tí àwa rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sínú oore ọ̀fẹ́ nínú èyí tí àwa wà. Abala tó wá gbẹ̀yìn wá fi kún pé àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Ògo wo lògo Ọlọ́run? Ògo ayérayé, glorification. Ìyẹn fi hàn wá wípé gẹ́gẹ́ bí ẹni tí a dá láre nípa ìgbàgbọ́, kì í ṣe nínú ayé yìí nìkan, òun ni láti jẹ mòdòmódò ìdáláre wa, á jẹ ní ayérayé pẹ̀lú, nínú ògo Ọlọ́run tí ń bọ̀ tá à ń retí. Ẹlẹ́ṣẹ̀ ò ní retí kankan, ẹlẹ́ṣẹ̀ ò lọ́jọ́ ọ̀la. Bí ohun kan bá wà tí ẹlẹ́ṣẹ̀ ní, ikú ni, ikú ayérayé. Ìwé Róòmù yìí kan náà tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, orí 6 ẹsẹ̀ 23 ó sì sọ bẹ́ẹ̀. Róòmù orí 6 ẹsẹ̀ 23 ó ní nítorí ikú ni ẹ̀ṣẹ̀, èrè ẹ̀ṣẹ̀. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú tá a sì ń sọ nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 yẹn, kì í ṣe ikú tara tí gbogbo wa ń kú yìí. Rárá o, ikú tẹ̀mí ni, ikú ayérayé ni, ìyapa ayérayé pẹ̀lú Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹni yòówù tá a bá ti dá láre nípa ìgbàgbọ́, ó ní ìrètí ìṣelógo, glorification. Ó ní ìrètí ìṣelógo títí ayérayé. Wọ́n ní ìrètí pé ọjọ́ ọ̀la lẹ́yìn ayé yìí, àwọn ń lọ sáyérayé. Eléyìí ni àjẹmọ́nú kẹta tí ẹni yòówù tó bá gba ìdáláre nípa ìgbàgbọ́ nínú Jésù ti ń jẹ. Kò dúró síbẹ̀ nìkan. Àjẹmọ́nú kẹrin, ó ní orí ọ̀fẹ́ tí múni borí ìdẹwò àti àdánwò gbogbo. Orí ọ̀fẹ́ tí múni borí gbogbo wàhálà àti ìdààmú ayé gbogbo. Ẹsẹ̀ 3 àti 4
ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí ó sì sọ fún wa. Ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wò, bíbélì wípé kì í sì í ṣe bẹ́ẹ̀ nìkan, kì í ṣe pé a ní àjẹmọ́nú ìrètí ògo ayérayé nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú wàhálà wa pẹ̀lú. Bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Kí ló mú wa máa ṣògo nínú wàhálà? À ń ṣògo nínú wàhálà nítorí wípé a ti gba oore ọ̀fẹ́ kan tí ń mú wa dúró ṣinṣin wípé yóò dáa. Ìdáláre kì í ṣe abẹ́rẹ́ àjẹára wípé kí èèyàn má ní ìlàkọjá nínú ayé tó bá ti gba Jésù. Ìdáláre nípa ìgbàgbọ́ nínú Jésù kì í ṣe abẹ́rẹ́ àjẹára pé èèyàn ò ní wàhálà tàbí ìdààmú nínú ìrìn àjò ayé tó bá ti gba Jésù. Rárá o. Jésù Olúwa wa gangan ó sojú abẹ́ ń kó. Ó ní nínú ayé yìí ẹ ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, bó ti ṣẹ́gun ayé. Ohun tí ìdáláre ń fúnni ni pé ń fúnni lágbára láti lè dúró nínú ìlàkọjá ẹni láì yẹsẹ̀. Àwọn ìlàkọjá wọ̀nyí wọn ò sì wà wípé kí wọ́n fi da ọ̀nà wa rú. Ohun tí àwọn ìlàkọjá ìdààmú ìṣòro ayé ń ṣe fún wa ó ní pé ń sọ wá dà lágbára. Ìdí nìyẹn tí ìwé mímọ́ fi sọ nínú ẹsẹ̀ 3 àti 4 wípé wàhálà wa ń ṣògonú ẹ̀. Kí ló mú a máa ṣògonú rẹ̀? Torí pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, ó ń fún wa ń sùúrù. Torí pé wàhálà ń ṣiṣẹ́ ìrírí. Torí pé wàhálà ń ṣiṣẹ́ ìrètí. Bọ́jọ́ òní tí ẹ̀ korò, ọjọ́ ọ̀la ó dára. Ó ń ṣiṣẹ́ ìrètí pé bọ́jọ́ òní tí ẹ̀ korò, ọjọ́ ọ̀la ó ṣe kí ni o? Yóò dára. Àjẹmọ́nú ẹlẹ́ẹ̀kẹrin èyí tí ìdáláre nípa ìgbàgbọ́ tí ń fúnni nìyẹn. Àjẹmọ́nú ẹlẹ́ẹ̀karùn-ún tí ìdáláre nípa ìgbàgbọ́ ń fúnni ó ní ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run. Abala kejì ẹsẹ̀ 5 wa ló sì sọ. Abala kejì ẹsẹ̀ 5 yẹn ó fi yé wa wípé nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn. A ti tan ìfẹ́ Ọlọ́run, a tàn ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ tá a fi fún wa. A tan ìfẹ́ Ọlọ́run ká wa ní ọkàn. Bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìgbàlà wa látọ̀dọ̀ Ọlọ́run, nínú ìfẹ́ Ọlọ́run lọ́lọ́run ti ṣe. Òǹkọ̀wé ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 ó kúkú sọ. Ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ Ọlọ́run ló jẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ìfẹ́ Ọlọ́run tó fi fún wa yìí ló gbà wá là kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀. Tó bá wá gbà wá là kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀ nípa ikú ọmọ rẹ̀, nígbà tó wá jí ọmọ rẹ̀ dìde tán, ìfẹ́ yẹn wá tún búrẹ́kẹ́ sí wa. So mùdùnmúdùn ẹlẹ́ẹ̀karùn-ún tí ẹni yòówù tá a bá dá láre tí ń jẹ òun ni pé ń jàǹfààní ìfẹ́ Ọlọ́run tí ò lódiwọ̀n. Ó ń jàǹfààní ìfẹ́ Ọlọ́run tí ò ní kọ̀ọ̀kan nínú. Àjẹmọ́nú ẹlẹ́ẹ̀kẹfà tí ènìyàn ń jẹ nígbà tí ó bá gba ìdáláre nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi, òun ni ẹ̀mí mímọ́. Òun ni ẹ̀mí mímọ́. Abala tó sì gbẹ̀yìn ẹsẹ̀ 5 yẹn ló fìdí rẹ̀ múlẹ̀ nínú Bíbélì wa tá a ti ń kẹ́kọ̀ọ́. Abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 5 yẹn ó ní láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ tí a fi fún wa. Gbogbo ẹni tí a bá ti dá láre òun ni à ń fi ẹ̀mí mímọ́ fún. Gbogbo ẹni tó bá ti gba ìdáláre nípasẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù òun là ń fi ẹ̀mí mímọ́ fún. Ẹ̀mí mímọ́ yẹn òun sì ní òòlù.
tó sọ wá di ojúlówó ọmọkùnrin àtọmọbìnrin Ọlọ́run. Ẹ̀mí mímọ́ yẹn lòòlù tó sọ wá di ojúlówó ọmọkùnrin àtọmọbìnrin Ọlọ́run. Níbo ni mo ṣe mọ̀? Ẹ tẹ̀lé mi lọ sínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 11 àti 15. Kẹ́rí bí ẹ̀mí mímọ́ ṣe jẹ́ òòlù tí ó fìdí jíjẹ́ ọmọbìnrin àtọmọkùnrin Ọlọ́run wa tó fi múlẹ̀ ńbẹ̀. Róòmù orí 8 ẹsẹ̀ 11 àti 15. Ṣé ẹ ti wà ńbẹ̀? Ó wí báyìí pé nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pé Ábà, Bàbá. Ẹ̀mí mímọ́, ẹni tí à ń tipa ẹ̀mí mímọ́ ṣamọ̀nà fún, àwọn ní sọmọ Ọlọ́run. Òun lòòlù tí ó sọ wá di ọmọkùnrin àtọmọbìnrin Ọlọ́run. Òun lẹ̀mí tí ń sọ wá dọmọ. So nígbà tí ènìyàn bá ní ìdáláre nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi, ó gba ẹ̀mí mímọ́, ó gba ìsọdọmọ nípa agbára ẹ̀mí mímọ́. Ó di ẹni tí à ń tipa ẹ̀mí mímọ́ Ọlọ́run ń ṣamọ̀nà fún, ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọbìnrin Ọlọ́run. Níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó mú mi nìyẹn. Ní abala kejì ẹ̀kọ́ wa, àkórí tá a fún abala kejì yẹn, òun ni ìfẹ́ ìfi-ara-ẹni-rúbọ Kristi. Ìfẹ́ ìfi-ara-ẹni-rúbọ Kristi. Eléyìí sì ní í ṣe pẹ̀lú Róòmù orí 5 ẹsẹ̀ 6, 7 àti 8. Róòmù orí 5 ẹsẹ̀ 6, 7 àti 8. Ṣé ẹ wà ńbẹ̀? Ẹ gbọ́ bó ti wí. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa àti ó ti fìdí rẹ̀ múlẹ̀ fún wa. Ibi tá a parí rẹ̀ sí, ó ní ìfẹ́ Ọlọ́run àti ẹ̀mí mímọ́ Ọlọ́run tí ń sọ wá dọmọ Ọlọ́run, tó jẹ́ òòlù tá a fi lù wá tí ó sọ wá dọmọ Ọlọ́run. Ṣùgbọ́n gbólóhùn ìfẹ́ Ọlọ́run yẹn tí ó jẹ́ ọ̀kan náà àwọn gbólóhùn tá a sọ gbẹ̀yìn lábala àkọ́kọ́ yẹn, orí rẹ̀ ní ẹ̀kọ́ abala kejì yìí gbára lé. Lábala kejì yìí, Pọ́ọ̀lù àpọ́sítélì ń gbìyànjú láti yànnàná báwo ọ̀nà wo lọ́lọ́run ń gbà tó ti fi fìfẹ́ rẹ̀ hàn. Bó bá sì ti fìfẹ́ rẹ̀ hàn lọ́nà ní ìsìn náà ń kọ́, ṣéfẹ́ òun ti tán ni àbósì tó ń kù. Ní ti abala kejì ẹ̀kọ́ yìí tí ó dálé lórí nù. Nínú ẹsẹ̀ 6, a sì fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé ní àkókò tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ dè mí àti yín mọ́lẹ̀, ní àkókò tí ẹ̀kọ́ wa ò sojú múmu, ní àkókò tí ìrètí pin, lákòókò tá a mọ ọ̀nà àbáyọ mọ́, lákòókò tó jẹ́ wípé a lè ranra wa lọ́wọ́, lákòókò tí a lágbára, lákòókò tá a jẹ́ tọlọ́run tá a sì fẹ́ Ọlọ́run. Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn nípa fífi Kristi rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, èyí tí ó sọ wá dòmìnira lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀, lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ ibùdó ẹ̀ṣẹ̀. Ìdí nìyí nínú ẹsẹ̀ 6 ìwé Róòmù tá a ti ń kẹ́kọ̀ọ́ tí ìwé mímọ́ fi wípé nígbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tó yẹ, ní àkókò tí ìrètí wa ti pin, lákòókò tá a mọ̀nà àbáyọ mọ́, Kristi kú fáwa aláìwà bí Ọlọ́run. Ní àkókò tá a já láìwà bí Ọlọ́run, Ọlọ́run ò fi ta ìwà bí rẹ̀ ṣe.
ó fi Kristi, ìfẹ́ rẹ̀ mú kó rán Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ipò tèmi àti yín wà, ipò tíran ènìyàn wà lákòókò tí Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ipò tó burú gbáà ni. A dá síra wa, a dá sí aládùúgbò wa, a dá sílé, a dá sóko, a dá sọ́lọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ò fi gbogbo èyí ṣe, ó ṣàtúngbà wá là. Nígbà tó jẹ́ wípé ikú gan-an lèrè tó yá jẹ fówó ẹ̀ṣẹ̀ tá a ṣe, Ọlọ́run nínú àánú rẹ̀ kò fún wa ní ikú. Ohun tá a lẹ́tọ̀ọ́ sí ni ikú kò fún wa. Ohun tá a lẹ́tọ̀ọ́ sí òun ni ìgbàlà, òun lọ́lọ́run fún wa. Nínú àánú ni ó fi fún wa ń kú. Nínú oore ọ̀fẹ́ ní tá a lẹ́tọ̀ọ́ sí ló fún wa. Torí oore ọ̀fẹ́ ni tá a lẹ́tọ̀ọ́ sí tá a fi fún. Ìgbàlà la lẹ́tọ̀ọ́ sí a sì fi fún wa. Ṣùgbọ́n ikú la lẹ́tọ̀ọ́ sí a fi fún wa. Àánú Ọlọ́run ni ó jẹ́ kó fún wa ń kú. Oore ọ̀fẹ́ rẹ̀ ló jẹ́ fún wa ń gbàlà tá a lẹ́tọ̀ọ́ sí. Báyìí lọ́lọ́run ṣe fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 7 àti 8 Róòmù 5 tá a fi ń kẹ́kọ̀ọ́ fi wípé nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan tó kú fólódodo. Ṣùgbọ́n fún ẹni rere bóyá a lè rẹ́ lòmíràn tí ó fẹ́ dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sèmi àti ẹ hàn. Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí a dá, Kristi kú fún wa. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tó parí sí ni. Abala kẹta ẹ̀kọ́ wa òun la pè ní ìdáláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìdáláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìyẹn ni orí 5 ìwé Róòmù ẹsẹ̀ 9 sí 11. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 9 sí 11. Ìdáláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á tún wo ohun tí ẹsẹ̀ 9, 10 àti 11 tẹ́kọ̀ọ́ wa ó ti parí. Ká wo ohun tó wí. Ẹ jẹ́ á jọ kà á. Bíbélì wípé mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. Mélòó nígbà tí a bá wa làjà tán, ni a ó gbà wá là nípa iye rẹ̀. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan o. Ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ń rí ìlàjà gbà nísinsìnyí. Ní abalagba tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, ìhun ni a tún ti mú àwọn mùdùnmúdùn àjẹmọ́nú méjì míì tá à ń rí nínú ìdáláre nípa ìgbàgbọ́ la tún ti mú jáde kún àwọn 6 tá a ti sọ ń pa wọn lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ní ó jẹ́ 8 papọ̀. Mùdùnmúdùn àkọ́kọ́ tí à ń rí ní abala kẹta ẹ̀kọ́ wa yìí, nígbà tí a bá ti ní ìdáláre nípa ìgbàgbọ́, òun ni ìgbàlà ọjọ́ iwájú. Ìgbàlà kúrò nínú ìbínú Ọlọ́run tí ń bọ̀. Ìyẹn sì ni ẹsẹ̀ 9 àti 10 ìwé mímọ́ tá à ń kẹ́kọ̀ọ́ nú rẹ̀ sọ fún wa. Róòmù orí 5 ẹsẹ̀ 9 àti 10. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ tún kà. Bíbélì ní mélòó sì ni tí à ń dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a wá gbà wá là nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà lọ́tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó nígbà tá a wá ti là wá níjà tán, ni a ó gbà wá là nípa ìyè rẹ̀. Paul àpọ́sítélì ti sọ wípé inú ẹsẹ̀ ìwé mímọ́ tá a ti ń kẹ́kọ̀ọ́ wípé ẹni yòówù tí ò bá ní ìdáláre, ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí wọn. Ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí ọmọ aláìgbọràn. Ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí gbogbo àwọn tí ò ṣe ìfẹ́ Ọlọ́run. Kódà nínú àwọn lẹ́tà míì tí Paul sọ, Paul tẹnumọ́ ṣinṣin
tẹ́ bá wòwe Éfésù orí 5 ẹsẹ̀ 6 ó wà ńbẹ̀. bẹ́ẹ̀ bá wòwe Kólósè orí 3 ẹsẹ̀ 6 ó wà ńbẹ̀. ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? ẹ wo ohun tí orí 5 ìwé Éfésù sọ ẹsẹ̀ 6. ó ní ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ o, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. ìbínú Ọlọ́run ń bọ̀. tẹ́ bá wá dé Kólósè orí 3 ẹsẹ̀ 6, gbólóhùn kan náà tó wà ńbẹ̀ o. ó tún ní nítorí ohun tí Ọlọ́run fi ń bọ̀ wá, tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. ìbínú Ọlọ́run sì ń bọ̀ sórí àwọn ọmọ aláìgbọràn. ṣùgbọ́n fún gbogbo àwọn tí a ti dá láre nípa ìgbàgbọ́ wọn nínú Jésù Kristi, fún gbogbo àwọn tá a ti dá láre nípa ìgbàgbọ́ wọn nínú Jésù Kristi, ìbínú Ọlọ́run tí ń bọ̀ ń kò kàn wọ́n mọ́. kò kàn wọ́n mọ́ rárá bíi ti wù ọmọ. ìdí nìyẹn tí ẹsẹ̀ 9 fi ní mélòó sì ni ní ìsìn tá a dá wa láre nípa ẹ̀jẹ̀ rẹ̀ lágbà wá là nípa ìbínú rẹ̀. èéṣe tí ìbínú Ọlọ́run ò kàn wọ́n mọ́? àwọn tá a dá láre nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, ìbínú Ọlọ́run ò kàn wọ́n mọ́. ìdí ni wípé ikú Jésù Kristi ó ti sọ wọ́n dọ̀rẹ́ Ọlọ́run. ikú Jésù Kristi ó ti mú wọn di ẹni tó bá Ọlọ́run làjà. wọn kì í ṣe ọ̀tá Ọlọ́run mọ́, wọ́n di ọ̀rẹ́ Ọlọ́run. èyí ń lẹ́sẹ̀ 10 ń sọ fún wa pé ǹjẹ́ ní ìsìn, ǹjẹ́ bí àwa ti wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. nígbà tá a là wá níjà tán, mélòó ni a wà fi gbà wá là ń gbà là wá níjà tán nípa ìyè rẹ̀. gbogbo ẹni tó bá ti ní ìdáláre nípasẹ̀ Jésù Kristi, ìbínú Ọlọ́run tí ń bọ̀ sórí àwọn ọmọ aláìgbọràn kò kàn wọ́n mọ́. kí ni ó jẹ́ ó kàn wọ́n? ó ní wípé Jésù Kristi Olúwa wa ó ti mú wa bá Ọlọ́run làjà nípa fífi ara rẹ̀ rúbọ. ó ti san ìdíyelé wa. tá a bá bá Ọlọ́run, tí ikú tí Jésù kú lórí àgbélébù tó bá lè ṣe ìbálàjà wa, nígbà tá a wá ti jíǹde tó wà láàyè ní ìsìn títí láé, ìwà láàyè rẹ̀, ṣé ẹ lè fojú bu tí wà láàyè ó ṣe tí kú bá ṣe tó bá hùn? ohun tí Paul apostoli ń sọ nínú àyọkà wa yìí nìyẹn. torí náà iṣẹ́ ìgbàlà wa tí Jésù ṣe, ó ti ṣe pé ó ṣe é, ó gbà wá lánàá, ó ń gbà wá lónìí, yóò sì máa gbà wá lọ ní títí ayérayé. ìdí nìyẹn tí ẹsẹ̀ 10 tó fi ní mélòó nígbà tá a ti là wá ń jà tán láwàá gbà wá là nígbà tó wà láàyè ní ìsìn. nígbà tó wà ní kú, ó gbà wá là nípa ikú rẹ̀. ní ìsìn tá a wá ti jíǹde tó wà láàyè títí ayérayé, mélòó wá ní ó gbà wá là. so gbígbà iṣẹ́ ìgbàlà tí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àṣepé ni. ó pé lánàá, ó pé lónìí, yóò sì máa pé títí ayérayé. òǹkọ̀wé Hébérù náà sọ nǹkan kan náà. ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? ẹ jẹ́ àjọ wòwe Hébérù orí 7 ẹsẹ̀ 13 àti 14 àti 15. Róòmù orí 7 ẹsẹ̀ 13, 14 àti 15. bíbélì wípé àti ní tòótọ́ àwọn púpọ̀ ló ti fi jẹ àlùfáà, nítorí wọn kò lè wà títí nítorí ikú ń pa wọ́n. ṣùgbọ́n òun, ìyẹn Jésù Kristi, nítorí tí ó wà títí láé, ó ní oyè àlùfáà. Jésù ní oyè àlùfáà tí a kò lè rọ̀ nípò. nítorí náà ó sì lè gbà wá pẹ̀lú títí dé òpin. ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. Jésù lè gbà wá là títí dé òpin. so níhìn a rí i wípé Jésù Kristi Olúwa wa ó ti ṣiṣẹ́ ìgbàlà wa láṣepé. ó gbà wá lánàá, ń gbà wá lónìí, yóò sì máa gbà wá títí ayérayé. torí náà ní kòríta yìí la ti wá bá gbólóhùn tí a ti mú ẹ̀sìn ọ̀rọ̀ wa ti ọ̀sẹ̀ yìí jáde.
ìbálàjà pẹ̀lú Ọlọ́run. Òun sì ni àjẹmọ́nú tó gbẹ̀yìn, àjẹmọ́nú kẹjọ tí ẹni yòówù tá a bá dá láre nípa ìgbàgbọ́ tí ó jẹ nínú Jésù Kristi. Ìdáláre ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ìyẹn sì lẹ́sẹ̀ ìkọkànlá ń sọ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka tẹ́sẹ̀ ìkọkànlá wí. Bíbélì ní kì í sì í ṣe bẹ́ẹ̀ nìkan o, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà. Nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà. Ẹnìkan wá béèrè wípé kí ni ìlàjà? Kí ni ìlàjà? Ìlàjà òun ni mímú ṣóńṣó méjì tí wọ́n fojú rinjú kí wọ́n dọ̀rẹ́. Nínú ẹ̀kọ́ wa, ìbálàjà òun ni mímú kí àwa tá a jẹ́ ọ̀tá Ọlọ́run ká di ọ̀rẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe pàkíyèsí wa sínú ìwé Róòmù orí 1 lẹ́ẹ̀kan, ọ̀tá Ọlọ́run ni gbogbo ayé jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn nígbà tá a jẹ́ ọ̀tá rẹ̀. Ó rán Jésù wá sáyé láti wá fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Gbogbo ẹni ó bá sì ti gba Jésù yẹn gbọ́ ní Olúwa àti Olùgbàlà rẹ̀, òun ni ń gba ìdáláre. Tó bá sì ti gba ìdáláre òun, àjẹmọ́nú kan tí ó tún gbà òun ni ìbálàjà. Ó kúrò lọ́tá Ọlọ́run, ó dọ̀rẹ́ Ọlọ́run. So ìbálàjà ni tí ń sọ wá dọ̀rẹ́ Ọlọ́run, tí mú wa kúrò ní ipò ọ̀tá Ọlọ́run. Ìdí nìyí tí ẹsẹ̀ 10 àti 11 tó parí ẹ̀kọ́ wa tòní fi tẹnumọ́ wípé ǹjẹ́ bí nígbà tí àwa wà lọ́tàá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó nígbà tá a wá là wá ń jà tán la ó gbà wá là nípa ìyè rẹ̀. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa rí ìlàjà gbà nísinsìnyí. Torí náà lákòótán, ẹ̀yin ará mi, gbogbo ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, àwọn mùdùnmúdùn ni, àwọn àjẹmọ́nú ni, àwọn ìbùkún ni tí ẹni yòówù tó bá ní torí ìdáláre gbà nípa ìgbàgbọ́ nínú Jésù tí ó jẹ. Gbogbo àwọn mùdùnmúdùn wọ̀nyí, àwọn tí wọ́n sì gba Jésù lólúwa àti olùgbàlà wọn nìkan ló ní. Ṣé ìwọ ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ lóòótọ́ àti lódodo látọkàn rẹ wá? Tó o bá tí ì ṣe bẹ́ẹ̀, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, kí ìwọ náà lè jẹ́ alábàápín nínú àwọn mùdùnmúdùn yìí, nínú àwọn ìbùkún yìí, nínú àwọn ire yìí. Ibi tí ẹ̀kọ́ wa tòní tí ó ti fẹnu múlẹ̀ nù. Kí sì làwọn mùdùnmúdùn náà lẹ́ẹ̀kan sí? Nígbà tá a bá gba ìdáláre nípa ìgbàgbọ́, a di ẹni tí ó máa wà lálàáfíà pẹ̀lú Ọlọ́run. A di ẹni tí ọ̀nà ó là fún láti tọ̀ Ọlọ́run lọ nígbàkúùgbà lórí ohunkóhun nípa ohunkóhun. A di ẹni tí ó ní ìrètí ògo ayérayé. A di ẹni tí ó rí oore ọ̀fẹ́ gbà láti borí gbogbo ìlàkọjá yòówù tó lè dojúkọ nínú ìrìn àjò ayé rẹ̀ tó kù. A di ẹni tí ó máa rífẹ́, tí Ọlọ́run ó máa fìfẹ́ rẹ̀ hàn sí lọ́nà tí ó jinlẹ̀ gidigidi. A di ẹni tí Ọlọ́run ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún, tí ń sọ wá dọmọ. A di ẹni tí a gbàlà kúrò nínú ìbínú Ọlọ́run tí ń bọ̀. Boríborí gbogbo rẹ̀, a dọ̀rẹ́ Ọlọ́run, a kúrò lọ́tá Ọlọ́run. Eléyìí ni òpin ẹ̀kọ́ wa. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó àádì yìí mú nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, òun ni pé bí mo ti sọ lẹ́ẹ̀kan, iṣẹ́ ìgbàlà wa tọ́lọ́run ṣe àṣepé ni. Iṣẹ́ ìgbàlà wa tọ́lọ́run ṣe àṣepé ni. Ó gbà wá là lánàá, ó ń gbà wá là lónìí, yóò sì máa gbà wá là títí ayé. Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Jésù wà láàyè fún wa.
Jésù sì tún ń padà bọ̀ wá láti wá mú wa lọ ká lè wà níbi tí òun pẹ̀lú wà. Ìdáláre ó jẹ́ abala ìgbàlà kan èyí tí ń sọ nípa bí Ọlọ́run ṣe dá wa nídè, bọ́lọ́run ṣe tú wa sílẹ̀, bọ́lọ́run ṣe sọ wípé a fi ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, máa lọ. Ìwẹ̀nùmọ́ ó ń sọ nípa bí Ọlọ́run ṣe ń gbà wá ní ìsìn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ tí ò jágbára ẹ̀ṣẹ̀ ó borí wa mọ́ nígbà tá a ti gba Jésù lólúwa àti olùgbàlà wa, tí sì ń tún ràn wá lọ́wọ́ láti lè nípa agbára ẹ̀mí mímọ́ rẹ̀ láti lè dàbí Kristi nínú èrò, nínú ọ̀rọ̀ àti nínú ìṣe wa gbogbo. Ìṣelógo ó ń sọ nípa ìgbàlà wa ọjọ́ iwájú, nínú èyí tí a ó bá Kristi jọba títí ayérayé, nínú èyí tí a ó mú wa kúrò ní ibùdó ẹ̀ṣẹ̀ tó ráyé tá a wà yìí, ibùdó ẹ̀ṣẹ̀ ni, kò síjọ́ ají tá a rí ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tí a ó mú èmi àti yín tá a ti gba ìdáláre nípa ìgbàgbọ́ wa nínú Jésù Kristi, tí a ó mú wa kúrò ní ibùdó ẹ̀ṣẹ̀ yìí lọ sí ibùdó tí kì í ṣẹ̀ṣẹ̀ nínú ayérayé, nílé ògo tá a ṣe wá lógo. Nítorí ìdí èyí la fi ń sọ pé àdàpè tá à ń sọ wọ̀nyí òun náà ni pé iṣẹ́ ìgbàlà wa tọ́lọ́run ṣe àṣepé ni, ó bàdàn mu, ó bòní mu, ó bọ́la mu títí ayé ni. Kókó kejì tí mo fẹ́ tẹnu mọ́ nínú ẹ̀kọ́ wa tòní òun ni wípé kò sí ẹlẹ́ṣẹ̀ kankan tó lè wà lálàáfíà pẹ̀lú ara rẹ̀ ká tó wá wẹ́lòmíì. Ẹlẹ́ṣẹ̀ kan ò lè wà lálàáfíà nínú ara rẹ̀ ká tó wá wẹ́lòmíì. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó ń fúnni ní àlàáfíà, ẹnìkan ṣoṣo tó ń múni wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àti gbogbo ènìyàn, òun ni Jésù Kristi. Torí náà mo pè ọ́, wá sọ́dọ̀ Jésù, má ṣe dúró, fàyè rẹ fún un, ó sì ní wà bákan náà mọ́, torí wípé ó ti fi ara rẹ̀ rúbọ nítorí ẹ̀ṣẹ̀ tiẹ̀ àti tèmi. Ikú oró tó ò bá kú ti kú, ìyè ẹ̀ṣẹ̀ tó ò bá jẹ ó ti jẹ. N tó kàn kù ni pé kó o fi ìgbàgbọ́ rẹ gbà ìyà tó jẹ nítorí rẹ, ikú tó kú nítorí rẹ àti àjíǹde rẹ pẹ̀lú. Kókó kẹta tí mo fẹ́ ká dìmú nínú ẹ̀kọ́ yìí bá a ṣe ń lọ nínú ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí kò ní wípé ní ìsìn tó o bá wá ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, tá a dá ọ láre, tó di ẹni tí ń gbádùn mùdùnmúdùn àlàáfíà pẹ̀lú Ọlọ́run, pa àlàáfíà náà mọ́ dáadáa, má jẹ́ ó bọ́ mọ́ ọ lọ́wọ́. Má jẹ́ ohunkóhun tàbí ẹnikẹ́ni kó jẹ́ kí àlàáfíà láàrin ìwà àtọlọ́run, má jẹ́ ẹnikẹ́ni tàbí ohunkóhun kó palá. Má dàbí ajá tí ó pọ̀ ọ́lẹ̀ tí ó tún padà sí di èbí ẹ̀. Kókó ẹlẹ́ẹ̀kẹrin kò ní wípé oore ọ̀fẹ́ ọ̀nà tó wá sí yìí tó fi lè tọ̀ Ọlọ́run lọ nígbà tó wù ọ́ lórí ohunkóhun lẹ́yìn tá a ti dá ọ láre un, oore ọ̀fẹ́ mọ́ sí lò dáadáa. Ọ̀nà ṣí fún ọ láti tọ̀ Ọlọ́run lọ láti bá ṣe àṣepọ̀ tó gúnmọ́. O ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa wá wòlíì kan àbí páítọ̀ kan kí tó fọ̀rọ̀ rẹ lọ, fẹnu ara rẹ bá bàbá sọ̀rọ̀, ké pe bàbá yóò sì gbọ́. A ti fún ọ ní ìwé sọ̀wédowó tọ́lọ́run fi fún ọ nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Kan tó bá wù ọ́ sínú rẹ̀, má gbé fẹ́nìkan pé ọba ọkọ. Àìmọye ẹlẹ́tàn wòlíì àtàlùfáà ní bẹnu ayé lónìí. Àǹfààní tá a fún ọ lò ó, má jẹ́ wọn tàn ọ́ jẹ, má bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́tàn. Ní ìparí, wàhálà àti ìdààmú ayé gbogbo wípé èèyàn ti gba ìdáláre nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù kò túmọ̀ sí pé ò ní wàhálà tàbí ìṣòro kankan mọ́. Jésù Olúwa wa gan pàápàá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó tó lọ pé nínú ayé ẹ ò ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká torí mo ti ṣẹ́gun ayé. Àwọn wàhálà àti ìdààmú ayé yòówù tá a wá lè máa là kọjá, èmi ò mèé tí wọ́n ń là kọjá lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n èyí yòówù tá à ń bá ń là kọjá,
mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ò fi wàhálà yẹn láti pin wá ń pa. Dípò bẹ́ẹ̀, ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé Ọlọ́run ohun gbogbo ní ń pawọ́ pọ̀ tí ń ṣiṣẹ́ fún rere fáwọn tó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìdí nìyẹn nínú ẹ̀kọ́ wa tá a kọ́ tí ìwé mímọ́ fi sọ fún wa wípé àwa ń yọ̀ nínú wàhálà wa torí pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù ń ṣiṣẹ́ ògo. Àwọn wàhálà àti ìdààmú yòówù tá a lè máa là kọjá, ó jẹ́ ọ̀nà tọ́lọ́run gbà sọ wá dà lágbára nínú rẹ̀. Ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ góòlù ni. Tí góòlù ò bá laná kọjá kò ní tàn yìnrìnyìnrìn. Bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo, a lè ṣàìlà ní àwọn àlàkọjá wa. Àwọn àlàkọjá yẹn ò sí láti paná ìgbàgbọ́ wa, wọ́n wà láti tún sọ wá dà lágbára nínú ìgbàgbọ́ ni. Torí náà tó bá ń la ìlàkọjá lọ nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ, mọ́kùn dípò tó fi kàn. Rántí wípé ìfẹ́ Ọlọ́run fún mi ó ṣe kí ni ó sì dúró. Bọ́jọ́ òní tiẹ̀ korò, ọjọ́ ọ̀la mi yóò dára. Ibi tá a ti dúró ní òní nìyí. Ibi tá a ti dúró lónìí nìyí. N ó fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀, tí a ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Àdúrà mi ni wípé ju bá a ti lè ṣí láwẹ́láwẹ́ yìí lọ, Ọlọ́run ó lo àwọn olùkọ́ wa láti tún ṣí wa ń yè kí gbogbo wa lè di alábùkún fún nínú ẹ̀kọ́ yìí. Bá a sì ṣe ń kọ́ agbára àtorí ọ̀fẹ́ tá a fi máa fi sínú ìṣe, Ọlọ́run ó fi fún wa. Torí náà, títí a ó fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀, ire o.